kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ẹtì ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni o kò lè yan Ọlọ́run jẹ. Àkọ́sórí wa ta nínú ìwé Gálátíà orí 6 ẹsẹ̀ 7, èyí tó kà báyìí wípé kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá forúgbìn òun ni yóò sì ká. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní àwọn ọdún sẹ́yìn, ọkùnrin kan tí ara rẹ̀ gan pátápátá ni wọ́n gbé wá sí olú ìjọ Ìràpadà ti Ọlọ́run. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí. Kò lè gbé ọwọ́ tàbí bẹ̀rẹ̀ àbí pé ṣé yóò fi ayé rẹ̀ fún Jésù. Ó sì ṣe bẹ́ẹ̀. Agbàdúrà kékeré lójú ẹsẹ̀, ó gba ìwòsàn. Ó lè kúnlẹ̀, gbé ọwọ́ sókè, pàtẹ́wọ́, gbé ara rẹ̀ ní àwọn ọ̀nà tí kò lè ṣe tẹ́lẹ̀. Fún bí ọ̀sẹ̀ méjì, ó ń wá sí ìsìn déédéé. Ṣùgbọ́n lẹ́yìn ìyẹn kò wá mọ́. A pinnu láti wá lọ ilé, a sì bíi pé kí ló dé tí kò fi wá sí ilé ìjọsìn mọ́. Ó dáhùn nípa bíbi wá pé ṣé ìjọ ló wò òun sàn. A sọ fún un pé rárá, Ọlọ́run ni, ṣùgbọ́n ó lo ìjọ. Lẹ́yìn náà ó wí pé kí wá ní ìṣòro tí ènìyàn bá lọ sí ilé ìwòsàn tí ara rẹ̀ bá yá, ṣé kò ní lọ sí ilé? Mo wá sí ìjọ yín, mo sì rí ìwòsàn. Kò nílò fún mi láti máa tún padà wá. Apàpà fi sílẹ̀. Lẹ́yìn oṣù díẹ̀, bí mo ṣe ń wa ọkọ̀ kọjá, mo rí ní ẹ̀gbẹ́ títì ní ipò tó burú jáì ju ìṣáájú lọ. Ní àsìkò yìí, kì í ṣe gbogbo ara rẹ̀ nìkan ló dúró gbári. Ẹnu rẹ̀ là sílẹ̀, itọ́ sì ń jáde níbẹ̀. Ohun kan nípa àwọn ẹ̀mí èṣù ni pé wọn kì í sinmi. Nígbà tí ẹni tó ní ẹ̀mí èṣù bá sáré tọ Ọlọ́run lọ tó sì gba ìdáǹdè kúrò lọ́wọ́ ẹ̀mí èṣù náà, lẹ́yìn ìgbà díẹ̀ yóò padà wá láti wá wo ipò ẹni náà. Tí ó bá rí pé ẹni náà, lẹ́yìn tí ó ti gba ìyanu rẹ̀, ti pinnu pé òun kò nílò Ọlọ́run mọ́, yóò pe àwọn ẹ̀mí èṣù 7 mìíràn tó lágbára jù lọ láti tún wọ inú ẹni náà padà. Lẹ́yìn ò rẹ́yìn, ẹni náà tó rò pé òun lè lo Ọlọ́run láti fi rí ìwòsàn yóò rí pé ọ̀rọ̀ òun wá burú sí i. Èyí la lè rí nínú ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 43 dé 45. Àwọn ènìyàn kan tó ń gbé ìgbé ayé rádaràda darapọ̀ mọ́ àwọn ìjọ nítorí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn obìnrin tó jẹ́ Kìrìsìtẹ́nì gidi. Ẹ̀wẹ̀, wọ́n sábà máa ń rí pé lẹ́yìn ìgbéyàwó pé wọ́n ti tàn wọ́n láti fẹ́ ẹni tó dàbí àwọn fúnra wọn, ẹni tí kì í ṣe àtúnbí tòótọ́, tí òun náà wá sí ìjọ láti wá fẹ́ ọkọ tó jẹ́ Kìrìsìtẹ́nì. Olùfẹ́, ní 150 ọdún ó lé tí mo ti ń rìn pẹ̀lú Ọlọ́run, mo ti rí i pé àwọn ènìyàn tí ó rò pé àwọn lè lo Ọlọ́run kí àwọn sì yí ẹ̀yìn padà sí i máa ń sábà kábàámọ̀ rẹ̀. Má ṣe dàbí irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ka Òwe orí 3 ẹsẹ̀ 5 dé 7. Bíbélì ní ọdún kan, Hébérù orí 9 dé 10. Kókó ọ̀rọ̀: àwọn tó máa ń gbìyànjú láti fi ẹ̀tàn lo Ọlọ́run máa ń padà kábàámọ̀ ìṣe wọn. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa fi ọ̀run ṣíṣí orí ìrìn ṣẹwọ́ sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah. Afárá fún dánwò nítorí ẹ̀ṣẹ̀ ni, ìṣẹ́gun kan yóò tún fún ọ lágbára. Jábí ọkùnrin sí borí fẹ́kúfẹ̀ẹ́. Ṣàtẹ̀júmọ́ Jésù yóò mú ọ lájà. Béèrè ìrànwọ́ àtàgbàrà lọ́dọ̀ Olùgbàlà. Ó ṣetán fún ìrànwọ́, ó
òun yóò mú ọ lájà.